yín ní jálàbí ò dáa orí yín bàjẹ́ ṣé kò ní nǹkan tẹ̀yìn ń gbà lọ́wọ́ àwọn ará Saudi ni Nàìjíríà náà ń pe bí tó bá ti mọ̀ pé jálàbí ò dáa kúrò láàrin wa ń bíbá ìmáa lọ sílẹ̀ Saudi ìwọ tó bá mọ̀ wípé o mọ̀ nípa ewé àti egbò ìyẹn ìwọ àfáà ní o tó mọ̀ nípa ewé àti egbò jókòó ti dáadáa ó jáwó àṣírí ni mo sọ fún ẹ yẹn má jẹ́ kán condemn nǹkan tó wà lọ́wọ́ ẹ tó wà very important tó wà quality má jẹ́ kẹ́nìkan kan má jẹ́ kó condemn ẹ̀mẹ́ lọ́wọ́ ẹ̀yẹn lọ sí mosque ẹ jẹ́ àwọn tó ń gba fíṣẹ̀bílì láì 10 naira 20 naira 50 naira wọ́n sì ń drop ẹ̀ sínú àpótí níbi tí Nàìjíríà dé lónìí sí yẹn la fẹ́ jókòó tì Nàìjíríà náà ń pè bí o kò sí ẹni tó torí Ọlọ́run ṣe ìsìláàmù mọ́ torí ara wa torí kan tá a fẹ́ jẹ ni ọ̀fẹ́ lè ra tíra àbí nígbà tẹ̀yìn tẹ kéwú àbọ̀fẹ́ ni lẹ lọ kéwú ẹ̀ sanwó lé kéwú ẹ̀ ra tíra so ẹnìkan wá ń sọ fún pé jálàbí ò dàbí ó dàbí pé pajápajá ti mú wọn lọ́pọlọ tó bá jẹ́ pé ẹ faramọ́ bá ṣe ń ṣe jálàbí bá ṣe lọ ń ṣàdúrà tá à ń lọlé olókùú tá a lọ ń síbi oníkòómọ ẹ kó nílẹ̀ Yorùbá ẹ gbalẹ̀ Saudi lọ ṣèbó ní owó tẹ̀ ń gbà ní Saudi àwọn ò bá yín gbà nínú ẹ̀ náà eléyìí táwa mọ̀ làwa ń ṣe ẹ ti gbọ́. ẹ lọ ka ìwé yìí ní èdè abínibí ẹ lọ ka ìwé yìí ní èdè Yorùbá ẹ má lọ bá àáfàá kankan ẹ kà á fúnra yín ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbàlagbà tí àwọn ọmọ yín tán lè kọ tán lè kà ẹ pè wọ́n wípé kí wọ́n máa bá yín ka ìwé yìí sí yín létí ní ẹyọ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ kẹ́ ẹ lè máa gbọ́ yé. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè Kùránì tẹ́ bá kà tí wọ́n bá lo Ọlọ́run níbi tí ó yẹ kí wọ́n fi Allahu sí fake ni Kùránì tí àwọn Fúlàní tẹ̀ ni Yorùbá Allah òun ni Allahu Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè ẹ lọ ka ìwé yìí ní èdè abínibí ìtàn Ìjàpá àti Yáníbo ló wà ńbẹ̀. ẹlẹ́ẹ̀kejì kò sí ìṣòro kankan tí ẹ lè fi ìwé yìí yanjú irọ́ lásán ni iṣẹ́ àwọn bàbá wa náà ni wọ́n ń lò ìwọ àfáà tó bá wá ń lo tewétegbò kò sí nǹkan tó burú ńbẹ̀ àwọn bàbá wa ló ní nǹkan tèmi kàn fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé ẹ jáde ẹ sọ òdodo fáwọn èèyàn wípé ìwé yìí kò lè ṣe nǹkan kan ẹ tú àwọn èèyàn lẹ̀ nínú ìgbèkùn torí pé bẹ́ẹ̀ ṣe dè wọ́n sínú ìgbèkùn ewu ńlá ni ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé oníṣègùn ni yín àwọn èèyàn máa gbéṣẹ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gba owó ní ilẹ̀ Lárúbáwá àwọn ni wọ́n parọ́ fún wa wípé Islam lọ́nà nǹkan tó ń ṣe ń lé yín ẹ lọ dànù irọ́ ni o ẹ má dá wọn lóhùn o ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ tún máa gbọ́ tó máa sọ pé tíra ìwé lásán tí èèyàn kọ́kọ́ ní èdè Lárúbáwá fún àpẹẹrẹ ìwé ọwọ́ mi yìí tí wọ́n bá kọ ìwé yìí ní èdè Lárúbáwá tíra ni wọ́n máa pè ìtàn tí àwọn kan kọ ní èdè Lárúbáwá táwọn ọmọ Lárúbáwá kọ wọ́n wá lọ ń rà torí jẹ́ èdè Lárúbáwá wọ́n máa ní ṣé ti ka tíra kinní kan ṣé ti ka tíra kinní kan so ìtàn lásán ni kò kàn wá Quran ìtàn lásán ni ìtàn àwọn ará Lárúbáwá ìtàn àwọn Kùrẹ́ṣí ìlànà àti jagun gbalẹ̀ òun ló wà nínú ìwé yìí Muhammadu òun ló represent Allah nínú ìwé yìí gbogbo ọ̀rọ̀ inú ìwé yìí Muhammadu ló ń sọ̀rọ̀ ó wá sọ pé Jubril sọ pé Allah sọ pé Allah gangan èrè lásán ni ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe kò sí iná kankan bì kankan kò sálùjọ náà kankan bì kankan ayé kankan ò parẹ́ ẹ jẹ́ ká kúrò lóko ẹrú Islam ẹ padà lọ sílé yín ká ṣera wa lọ́kan torí pé àwọn Fúlàní wọ́n ti sá sí abẹ́ ẹ̀sìn yìí èròǹgbà àwọn Fúlàní yìí dẹ̀ ni wípé kí wọ́n rápálá wọ gbogbo ipò olórí orílẹ̀-èdè ti ń bàjẹ́ láti ibẹ̀ kí wọ́n dẹ̀ mú wa kí wọ́n gba agbára lọ́wọ́ wa ẹ jí ẹ má sùn mo sọ fún yín pé ọ̀pọ̀ àwọn àáfàá tó ń tako àṣà àti ìṣe wa Fúlàní ni wọ́n ẹ ò lè rí ògidì ọmọ ọkọ Yorùbá kó máa tako àṣà àti ìṣe ilẹ̀ wa kó máa sọ pé ti Ògún bá wo ti Ṣàngó bá wo ẹ ò lè rí ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró.
ó dìgbà.